èyí ò lè gbòmìnira lálàáfíà ńgbà tí Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn. Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé ẹ jẹ́ kí òun máa lọ kí àwọn èèyàn wọn máa lọ. Fáráò ní àwọn èèyàn rẹ̀ wo ní Ọlọ́run tún sí àyà Fáráò lé. Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn òun lẹ̀ wọn ò lọ lágídí bọ́rọ̀ Ọlọ́run là ń sọ yìí wọn ò lọ ní sùúrù wọn lọ lágídí ni Ọlọ́run wá. ọmọkùnrin ọmọ Odùduwà àníṣe tí èèyàn bá ṣe nǹkan tó dáa dandan ni a ó yẹn dáadáa fáráyé kó lè bá wọ́ àná lórí ká lè bá mọ̀ wípé àwa náà ṣe nǹkan tó ń tọ̀ ń ṣe tá a wá sọ fáráyé àwa náà a lè ṣe irú ẹ̀ tí ìwà bá dá dúró tí àwọn náà bá gba òmìnira ó gbọ́dọ̀ Odùduwà ọ̀rọ̀ Ibrahim Traoré náà mo tún wá fẹ́ wá sọ fún yín o. Ibrahim Traoré pẹ́sidẹ̀ntì Burkina Faso ó ń ṣe gudu méje ẹ̀yà mẹ́fà fún wọn nílùú wọn lọ́hùn ó ń ṣe gudu méje yàyà mẹ́fà fún wọn ní Burkina Faso kódà nǹkan tí mo tún mú wá fún wa yìí tí màá play tí àjọ fèdè àwa gbọ́ kódà èyí tó tún ṣe lọ́tẹ̀ yìí kì í ṣe àǹfààní àwọn Burkina Faso nìkan o àǹfààní gbogbo Áfíríkà pàápàá ni tó ń fẹ́ kí Áfíríkà tó wà unite ó fẹ́ gbogbo ìmọ̀ Áfíríkà tó jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí bàbá wa Kàdábì tó fẹ́ gbé ńgbà lọ́hùn tí àwọn ọ̀tá tí wọ́n fẹ́ kí Áfíríkà ó gbé rí tí wọ́n fi lọ pàdánù irú ìgbésẹ̀ lòun náà tún gbé yìí o kọ́nà bá dáàbò bò ni o kọ́nà tó bá wà pẹ̀lú ẹ̀ ní o ó kọ́ àwọn kóòtù òjìire nǹkan tí Ibrahim Traoré ṣe tẹ́tí pé ó ní agbára ọdún mélòó ni ó gba ìjọba lọ́wọ́ àwọn alágbádá náà tó fi ń ṣe ohun ribiribi fáwọn ọmọ ìlú ẹ̀ báyìí. Gbogbo èyí tẹ̀ wá ń sọ pé 64 years ní Nàìjíríà ní ló tún wá dáa pẹ̀lú 64 years tó níyẹn láti gbogbo kù tí wọ́n ti ṣe. Bí wọ́n ti ń ṣe kù bẹ́ẹ̀ ni wọ́n ń bàjẹ́ sí i ni wọ́n mú kan dáadáa wá. Ẹ wá wò nígbà tó ń ṣe kú jẹ ní tó gbàjọba lọ́wọ́ àwọn alágbádá ẹ wo nǹkan tí ń ṣe fún àwọn ọmọ ìlú ẹ̀. Àwọn kù ti wá lórí Nàìjíríà wọ́n tún ní àwọn ọmọ ìlú lára ni o wọn ò mú nǹkan gidi wá fún wa o wọn ò mú ìgbà ìgbádùn wá fún wa o kí wọ́n láǹfààní kù tí wọ́n ń ṣe kù tí wọ́n ti ń ṣe ní àpò wọn ni wọ́n ń dùn ó lè kàn tó kàn mẹ̀kúnnù àwọn ọba àti mẹ̀kúnnù kọ̀ọ̀kan wọn ìyọba àti mẹ̀kúnnù kọ̀ọ̀kan wọn káàbọ̀ tí wọ́n dàdí kún ni òun là fi ń sọ fún gbẹ̀yìn ọmọ ìyá wa táàjọ́ ọmọ kóòtù òjíire tí àbá gbàgbé nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ṣe prime minister lé lórí gbogbo wa la mọ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wa o. Èyí tí wọ́n ṣe fún wa gan nígbà náà lọ́hùn ó ju iṣẹ́ Ibrahim Traoré ṣe fún wọn ní Burkina Faso báyìí lọ. Ó jùlọ o. Ó jùlọ o. Iṣẹ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n bá fọ̀hún kẹ́ wọn. Iṣẹ́ tí wọ́n ṣe nígbà tí wọ́n ṣe prime minister lé gbogbo àmọ́ kóòtù òjíire lórí gbàrà lọ́hùn ní ọdún yẹn lọ́hùn. Investment tí wọ́n ṣe fún wa tó mọ̀ jẹ́ wúlò fún wa tó mọ̀ mú ìgbà ìgbádùn wá fún wa ó ju ti Ibrahim Traoré lọ. Àmọ́ àwọn náà mọ̀ ìgbà tó jẹ́ pé àwọn ò pé nǹkan táwọn ṣe fún àwa tí ó mú ìgbà ìgbádùn wá fún wa. Kí àwọn bá lé àwọn ìbò yẹn lọ káwọn gba òmìnira Nàìjíríà irú àǹfààní yẹn àwọn ò lè ṣe fún àwọn èèyàn tó kù
láì mọ̀ yìí pé wọ́n Nàìjíríà tí wọ́n ń fẹ́ yẹn kò lè mú nǹkan gidi wá fún wọn. Wọn ò mọ̀ torí àlè blame wọn pọ̀. Àwọn náà mọ̀ èwo gbà wọn ní pé nígbà táwọn ti mú nǹkan tó dá wá fáwa. Ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wà, àwọn náà mú wá fún wa. Ilé ìwòsàn ọ̀fẹ́, àwọn náà mú wá fún wa o. Ẹwà tó ṣe fún wa. Cocoa house, bàbá Awólọ́wọ̀, àwọn náà ṣe fún wa o. Nígbà ilẹ̀ Yorùbá tí ń jẹ́ ilẹ̀ Yorùbá, first television ní gbogbo àgbáyé, bàbá Awólọ́wọ̀ ni wọ́n ṣe fún wa, àwa ni wọ́n kọ́ ṣe yẹn fún wọn. First story building ní gbogbo àgbáyé, àwọn ọmọ kóòtù òjìrì bàbá Awólọ́wọ̀ ni wọ́n kọ́ ṣe fún. Tẹ́sí pé Ọlọ́run kẹwàá gan ni. Èyí tí Ibrahim Traoré ń ṣe yìí, tó bá jẹ́ pé a wà ní àyè wa, a darapọ̀ mọ́ Nàìjíríà ni, ilẹ̀ wa ó ti lọ fáà. A ti mókè gan ju bí táwa yìí lọ. Ariwo tá à ń pa ní ìsìn pé àwọn kan jí wá gbé, àwọn kan ò fẹ́ lọ́hùn lẹ̀, àwọn kan fẹ́ màlúù dá oko, wọ́n fi jẹ oko wa, kò ní sí yẹn mọ́. Kódà àtẹ̀ ní ríro. Tó bá jẹ́ pé nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe fún wa, òun là maintain ẹ̀, àdàkọ̀ mọ́ Nàìjíríà ni, a wà láyàrá wa ni, ìwà ọ̀tá ń pa yẹn ànípa. Àwọn bàbá Awólọ́wọ̀ táwọn náà gbé ìgbésẹ̀ náà lọ́hùn, tí wọ́n bá táwọn bá wà lábẹ́ Nàìjíríà, àǹfààní táwọn ṣe fáwọn àwọn èèyàn tí àwọn lè ṣe fáwọn èèyàn míì, láì mọ̀ pé ọkàn ò dọ́gba, ọkàn nǹkan táwọn ń wò, òun kọ́ ni àwọn méjì tó kù ń wò. Àwọn ò dáadáa fáwọn èèyàn tí àmọ́ àwọn méjèèjì, Azikiwe àtàmọ́dù Bello, dáadáa tí bàbá Awólọ́wọ̀ ń wò, òun kọ́ ni àwọn ń wò. Àwọn ń wonú báwọn lè sọ Nàìjíríà di tiwọn nìkan. Bí àwọn Ìgbò dé ń wonú bẹ́ẹ̀, iná ni àwọn Haúsá àbá Fúlàní náà ń wonú bẹ́ẹ̀. Àwọn bàbá ti wọ òwonú bá wọn. Àwọn ń wonú pé àǹfààní táwọn ń ṣe fún wa o. Àwọn tí Nàìjíríà bá gbòmìnira, tí wọ́n bá dúpọ̀, táwọn bá di alágbádá, àǹfààní yẹn àwọn ṣe fún àwọn èèyàn tó kù. Òun ló sún Adébídádé lónìí. Òun ló sún Adébídádé lónìí. Látìgbà tí Nàìjíríà ti gbòmìnira ni eku Nàìjíríà ò ti ké bí eku mọ́. Látìgbà tí Nàìjíríà ò ti gbòmìnira NCC ni ẹyẹ Nàìjíríà ò ti ké bí ẹyẹ mọ́. Látìgbà tí Nàìjíríà ti gbòmìnira ní 1960 gbogbo ọmọ ènìyàn Nàìjíríà tó wà Nàìjíríà ni wọ́n ti gbọ́ ara wọn yé mọ́. Ẹni tó wo dáadáa wò yín, òun nígbà tí Nàìjíríà gbòmìnira tán, òun ni ẹni àkọ́kọ́ tẹ ọkọ́ mú, tẹ ti rí Nàìjíríà ti dàrú. Àtìgbà Nàìjíríà ti dàrú ló ti wó àkànmọ́ ní kí ló dé? Àbọ̀ à ń fẹ́ síra wa, ẹni tá à ń fẹ́ síra wa yẹn kò dénú. Òun ló fà táwọn olóṣèlú wa fi ń fìyà jẹ wá báyìí. Òun ló fà tó ń fìyà jẹ wá tí wọ́n rí tí wá wò mọ́. Tó bá jẹ́ pé ìbéèrè bàbá Awólọ́wọ̀ gbé fún wa nígbà náà lọ́hùn, tí wọ́n gbé lé ogun wa lórí nípa ìgbà ìgbádùn wa ni tàbá wà ní táàtì lábẹ́ Nàìjíríà ni, á ti lọ fáà. Gbogbo Áfíríkà àwa náà máa bọ ìgbésẹ̀ tí Ibrahim Traoré ń gbé yìí, àwa lágbé, àwa lọ lórí, àwa gangan ní ọmọ ògo adúláwọ̀, àwa lògo adúláwọ̀, àwa gangan ní ògo adúláwọ̀. Àwọn nígbà tá a mẹ̀tẹ́nì ẹ̀, tá a sọ àwapọ̀ pẹ̀lú ìyá mi, tàbí pé tiwọ̀ ò tó wa, tàwọn tó kù ní àfikún kájọ́ lè gbádùn. Táwọn wo tiwa ná, táwọn bàbá wa tiwa, àwọn bàbá wa tí wọn ò wo tiwa ná. Òun ló sọ Adébídádé yìí o. Ní ìsìn Ibrahim Traoré làwọn awòye ní ìsìn abẹ́ẹ̀rí. Nígbà tí Ibrahim ó gbàjọba lọ́wọ́ àwọn alágbádá, ẹ wú ara tó wá dá fún gbogbo àwọn ìlú ẹ̀.
ọkọ lè ṣe ilé ìwòsàn ọ̀fẹ́ tó ṣe fún wọn. Ilé iṣẹ́ tó kọ́ òkèrè o. Àwọn ilé tó kọ́ fún àwọn ìlú tó máa gbé òkèrè o. Ẹ tún wá wòye tó tún ṣe yìí. Ẹ gbọ́ màá play ẹ gbọ́ ìwé tẹ̀ wò mí. Ẹ ń gbọ́ mi. Màá play ẹ gbọ́. Ibi tá a bára wa dé nìyẹn o. Ibi tá a bára wa dé nìyẹn o. Bàbá wa Sunday Igboho ṣá wọ́n sọ̀rọ̀ pé èyí ń gba òmìnira lásán. Ní a fẹ́ gba òmìnira ojú òrì tó. Even North Korea has accepted the United Africa passport for visa-free entry. Tó a fẹ́ gba òmìnira lọ́wọ́ àwọn tí mú wọn sí. Even North Korea, a nation known for extreme isolation. Ó tó gba òmìnira yẹn ojú òrì tó. Ìwọ tó a fẹ́ gba òmìnira rẹ̀ wà ní give up. Ó ní give up tó bá give up wọ́n jẹ lórí ẹ̀. Òun ló wà tí Ibrahim táwọn tó mú lọ fi lagi torí wọ́n ti ń wọ́nà láti gbé ṣubú. Nígbà tí wọ́n ti mọ̀ pé nǹkan ti ń jẹ yìí nǹkan tí ó la gbogbo Áfíríkà lójú ni. Nǹkan tó yẹ gbogbo Áfíríkà wá unite ni. Àwọn ìbò amúnisìn tí wọ́n mú wá sìn. Wọ́n fẹ́ kó ju wọ́n là. Wọ́n ti fẹ́ pa o. Àwọn alálẹ̀ ìlú ẹ̀ ni ò fún wọn ṣe o. Àti gbogbo àwọn ọ̀dọ́ Áfíríkà tá a pa ọ síta ní òṣèlú kí wọ́n sì rí pa o. Tí náà bá dẹ́mẹ̀ légbodò tí wọ́n ti dẹ́mi Kàdáfì légbodò. Tí bá ti wọ́n bá lọ ní ẹ̀yìn wa. Tí bá ti máa bá lọ ní tí bá ti máa bá lọ ní. Òun ló fà tá a fi sọ fẹ́ ènìyàn wa wípé ká gba wa lẹ́ lọ́dà. Tó wọ́n tó pé nígbà tí Mósè tó fẹ́ gba àwọn èèyàn lẹ́ lọ́wọ́ Fáráò ojú ẹ̀ mọ́rin tó àbí wọ́n kà fánu Báíbù àbára bẹ́bẹ̀ ńkọ́ tí ó gbà wọ́n lẹ̀. Òun náà ní ṣẹlẹ̀ sí bàbá wa Sunday Igboho yìí. Nígbà táwọn náà sọ ń kòkè náà pé èèyàn lè gbòmìnira níwọ̀rùn tá a fẹ́ gbòmìnira a wà fókọ̀sì tí a ti wà tìtàmì. Àníjẹ́ kó sú wa ní bẹ́ẹ̀ ni àníjẹ́ kó rẹ̀ wá ní. Àníjẹ́ kó sú wa bẹ́ẹ̀ ni àníjẹ́ kó rẹ̀ wá. Òun ló fà tí bàbá Igboho sábì dìde ló pawó síta gbà náà lọ́hùn. Nígbà tí wọ́n pawó síta kàrà kí àwọn ọmọ kóòtù jíire kágbá wù tí wọ́n. Àwọn kan ló tẹ̀lé wọn ni wọ́n gbọ́ nǹkan tí wọ́n ń sọ wọ́n gbá wù tí wọ́n. Àwọn kan tí wọ́n ń jẹnu kàbá tí wọ́n ń jẹnu wá Nàìjíríà táà sọ pé nǹkan tó bàtẹ́ ni wọ́n fi kù nìyẹn. Ẹnu oko tó bá ti débi tí ẹjọ́ ni wọ́n ti kò báyìí. Àwọn kan wọ́n fi owó wọ́n fi tàn wọ́n. Wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n takọ̀ mọ̀ yá wọn. Wọ́n tó ń sọ pé mọ̀ yá wọn nìkan ní jà fún àǹfààní àwọn náà jàfà ní bẹ́ẹ̀ o. Ọjà fún àǹfààní ti ẹnìkan o. Gbogbo àwọn náà ní wà nù àǹfààní ń jà fún o. Àmọ́ láìpẹ́ owó tó ti fi dín wọn lẹ́nu. Kò fẹ́ jẹ́ kí wọ́n sọ̀pọ̀tì ìgbésẹ̀ tí ń gbé. Nǹkan tí Nàìjíríà jẹ́ fún wa nìyẹn. Nǹkan tí Nàìjíríà jẹ́ fún wa nìyẹn. Ṣé gbogbo ẹ̀kọ́ yẹn ní ìsìn ṣé kò wá yẹ kó ti kọ́ wa lọ́gbọ́n ká ti mọ wù ìlú tí Nàìjíríà ń ṣe. Ká ti mọ wù ìlú tí Nàìjíríà ń ṣe. Gbé Nàìjíríà ìlú amúnisìn ni. Ìlú akónilẹ́rú ni. Ìlú tí ò fẹ́ ìlọsíwájú fáwọn ọmọ èèyàn tó wà ń bẹ̀ ni. Tó jẹ́ pé ìmọ̀ táwọn nìkan ni wọ́n ń dùn. Àmọ́ yóò bá kú ni wọ́n kọ̀ọ̀kan wọn. Kí ló wá táwọn ọmọ Odùduwà ọmọ kóòtù jíire
tí a ní fìmọ̀ ṣọ̀kan láàrin ara wa káwa náà jà fún orílẹ̀-èdè tàwa náà tá a bá jà fún orílẹ̀-èdè tàwa náà ìgbà ìgbàlù táwọn ọmọ Burkina Faso ń gbádùn àwa náà bẹ̀rẹ̀ tí ń gbádùn padà a ti gbádùn ẹ̀rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti mo ṣe sẹ́yìn a ti gbádùn ẹ̀rí ó ti rẹ̀ pé àwọn òsì láyé ńgbà náà àgẹ́ǹgbọ́ ni tòun lọ́wọ́ tó bá tàn yóò bá àròbá sì ní bàbá àtàn nígbà tá a gbọ́ àròbá àdúrà ti rìsáàjì fún bàtà àwádìí fún wa bẹ́ẹ̀ lórí lóòótọ́ wọn ò parọ́ ìrẹ́bà ọlọ́wọ́ ṣe fún wa nìyẹn nígbà tí wọ́n ṣe prime minister ọlọ́run tó bá wà fọ̀hún kẹwọn lẹ́ẹ̀kan sí i táwọn ọ̀nà bá dáwọ́ bo orílẹ̀-èdè tá a jà fún orílẹ̀-èdè wa tá a dá dúró ìgbà ìgbádùn tá a fẹ́ yóò wà fún wa gbogbo àmọ̀ ìpín gbogbo Áfíríkà wa ta ẹni tó kọ́ dá iléèwé ọ̀fẹ́ kalẹ̀ bàbá Awólọ́wọ̀ náà ni ilẹ̀ Kóòtù Òjìrì ló ti wá ní gbogbo Áfíríkà wa ta ó wà ní ìtàn lọ́fà ló kọ bàbá Awólọ́wọ̀ fi parẹ́ dì sí kò sí mo lè sọ ọkọ̀ lẹ́yìn Kóòtù Òjìrì tí wọ́n ní dákọ̀ bàbá Awólọ́wọ̀ sí kò sí mo wò dáadáa dákọ̀ Dubai kí ní àdàkọ̀ nísìn nígbà tí ilẹ̀ Kóòtù Òjìrì ń jẹ́ ilẹ̀ Kóòtù Òjìrì tí mo rò kán lọ déédéé nígbà náà asálẹ̀ gbogbo wọn ìlú asálẹ̀ gbogbo wọn àwọn òdì dìvẹ́lọ́pù ló wọn gbà náà lọ́rùn nígbà jẹ́ pé nǹkan tá a ní tó wa ajáfẹ́ dàkọ́ náà ni ká mọ̀ jẹ́ wà Nàìjíríà lóòótọ́ wa lè bí bàbá wa Awólọ́wọ̀ pọ̀ ju irọ́ kan wọn táwọn rò àbíkú iṣẹ́ tí wọ́n gbé kí wọ́n ábìlẹ̀ mú wọn pọ̀ jù àmọ́ wọ́n yẹ káwọn náà ronú sí dáadáa nígbà náà lọ wọ́n tó kú iṣẹ́ tí wọ́n gbé àìmọ́ òun sí dáadáa òun ló sún adébí dáadé lónìí yìí àkà ń gbọ́ àròpá lásán ni àgbàdá tí ń gbọ́ kò mú adébí kan òun ló fàtà mi pa owó ní ìsìn wípé nígbà tá a ti gbọ́ àròpá yìí ní ìsìn ìbá dáa tí gbogbo àwọn wá tá ká panu kù ká fi mọ̀sọ̀kan lára wa ká kò lábẹ́ wa Nàìjíríà kí a lè bá gbégbé àlàáfíà kí a kò lábẹ́ wa Nàìjíríà kí a lè bá gbégbé ìrọ̀rùn ká kò nu wa Nàìjíríà tó gun àwọn Fúlàní wọ́n ń pa wá lónìí wọ́n ń pa wá lọ́la àwọn Fúlàní wọn ò jẹ́ kí àwọn bàbá wa rí oko dá mọ́ wọn ò jẹ́ káwọn ìyá wa rí oko dá mọ́ tábàkùnú wa Nàìjíríà gbogbo ariwo tá à ń pa yóò dópin wà náà ojú ó kára wa ojú ó ti kíni yóò kára wa gbogbo bẹ́ẹ̀ tí Ibrahim Traoré ń gbé ní Burkina Faso àwa náà á gbé tó jù bẹ́ẹ̀ lọ á ṣe tó jù bẹ́ẹ̀ lọ nígbà wà ní dádó kó tó kù tí nǹkan àgbẹ̀ ń lọ déédéé táwọn bàbá ń lo oko wọn dáko wọn àwọn ìyá lóko wọn dáko wọn kò sí ẹran kan tó sí mọ́lù kan tó lọ jẹ kó wọn lásìkò nǹkan tó bá dé tí wọ́n dáko tán tó wọ́n fẹ́ kó rẹ̀ ó kó rẹ̀ owó wọ̀lú wọ́n sì pẹ̀lú owó káàkiri ìlú àwọn ìṣèjọba wọn ò wó ná àwọn ìyá láta àwọn náà ò wó ná àwọn ọmọ iléèwé tó lọ iléèwé ọkadà àwọn náà balẹ̀ ọkadà àwọn náà balẹ̀ wá Nàìjíríà táwọn sọ pé àwọn fẹ́ kúlé lórí ẹ bá bi àwọn ìtàn léèrè pé ìjẹ́ àwọn ọmọ tí wọ́n kàwé tí wọ́n jáde ìjẹ́ wọ́n ríṣẹ́ bí ìjẹ́ wọ́n rí iṣẹ́ nígbà tí wọ́n jáde ìwé tán gbogbo tẹ́ ẹ ná lé wọn lórí ìjẹ́ wọ́n padà sanjọ́ fún yín bí wọn ò lè sanjọ́ fún yín torí omi èrò tó ìpìlẹ̀ Nàìjíríà lọ́fà omi èrò omi ìlara omi ìdọ̀tí adẹ́rẹ̀ tí wọ́n lè fún Nàìjíríà tí ọ̀dá òun ló fà tí Nàìjíríà fi fẹ́ wó ló sì wó ni ó dẹ̀ ti wó gan ni ó ti wó gan ni
ẹ̀rọ káká wà àgàsẹ́yìn mọ́ torí nígbà táwọn bàbá gbogbo iṣẹ́ gbádùn lọ àwọn ẹ̀bọ̀ fún lómìnira ló fún wọn fún lómìnira àyẹ̀bẹ̀rẹ̀ tó wá gbà àwọn náà mọ̀ pé nǹkan táwọn ṣe ọ̀tá àwọn náà wàá fi déèdì sí wọ́n fi ọdẹ díẹ̀ sí àìmọ́ o yóò náà táwọn fẹ́ sọ papọ̀ yìí o torí wọ́n pé àìsílẹ̀ kan náà àwọn náà máa wọ́n kàn fagídí sọ papọ̀ ni wọ́n tó bá pé 30 years tí àbàgbọ́ ayé náà ni tẹnu wò kú náà ni oníkálùkù lè lọ́nlọ́ ẹ̀ 100 years táwọn ẹ̀bọ̀ fi sí wa láàrin ó ti pé láti 2014 o síbẹ̀síbẹ̀ àwọn olórí ibú mọ̀dáwì wọn kò kójú àwọn ọ̀ràn wọn là wọ́n dàbẹ̀ ká kú sóko ẹwú náà ni wọ́n mọ̀ o àwọn nǹkan tí wọ́n jẹ lábí wọ́n jẹ ń bẹ́ẹ̀ wọn fẹ́ wọn sọ pé wọ́n ni kò sí bó lè ṣe tó ààbọ̀ lóko ẹwú náà níjọ́ kan kò sí bó ti lè ṣe tó sẹ́ ọjọ́ kan bọ̀ tá a kú lóko ẹwú tí gbogbo ẹ̀yà tó wà lábẹ́ Nàìjíríà tí wọ́n lọ dá dúró kí wọ́n lọ mọ̀ ìṣèjọba fúnra wọn ìnira ìpọ̀ kí ló dé ìmúnisì ìyà pọ̀pọ̀ gan ni bóò ni a sọ pé ẹ̀yà mẹ́ta lára wà lẹ́jà abẹ́yà mẹ́rin abẹ́yà márùn-ún láwà lórí Nàìjíríà àwọn kan wà dúró gẹ́gẹ́ bíi pé àwọn gangan ni àwọn ní Nàìjíríà àwọn làwọn mọ̀ darí àwọn ẹ̀yà tó kù tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé èsì ìmúnisì nìyẹn ni ìmúnisì nìyẹn náà nígbà táwa mọ̀ bẹ́ẹ̀ kí ló wá dé táàkùkù bá wa sọ̀rọ̀ táà bá wa sọ̀rọ̀ pé ó tó gẹ́ adáàsí Nàìjíríà máa kí ṣe by force ní ká ṣe Nàìjíríà kí ṣe dandan ní ká bá wọn ṣe wá Nàìjíríà gbogbo àti mọ̀ nísìnyí pé bèbí ti ṣẹ́jú o 100 years tí wọ́n fi ṣe wá láàrin ti pé láti 2014 táwọn àpá fún wa lóko ó ti pé láti 2014 abẹ́rẹ́ 2014 stroke 2025 ẹ̀tún wo yí àtúntò wà tó kún táwọn abẹ́ pínyà ni láti 2014 lẹ́ka ti pínyà mọ̀ nǹkan táwọn àwọn amúnisì tí wọ́n ń jẹ ọ̀rẹ́ká kún rẹ̀ kí àwọn ìyá tó wà lábẹ́ wà Nàìjíríà lọ àwọn sì mọ̀ pé kò sí nǹkan tí wọ́n bá ṣiṣẹ́ tó sọ àwọn ọmọ kóòtù òjìrè àbọ̀ lóko ẹrú ẹ̀yin bàbá wa ìyá wa tẹ́ wà ní diaspora tó àwọn pé ẹ̀yin gan ni ilé ìbáwí jù ẹ̀yin gan ni ìyá ń jẹ jù àti wálé ìwọ̀n lójú nígbà tí Nàìjíríà ọ̀dà kílẹ̀ fẹ́ wá sí ilé ẹ bá lè wálé gan ẹgbẹ́ ẹbẹ́ invest ẹbẹ́ kó yín wá láti wá invest láti wá dálé sẹ́lẹ̀ iná wọ̀ lẹ́fẹ́ bí bíìlì iléeṣẹ́ yẹn ọ̀nà wọ̀ lẹ́fẹ́ bí bíìlì iléeṣẹ́ yẹn á tó wá padà wálé á tó wá náwó tán á tó padà wọn sáré padà òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn wá tí wọn ò fi fẹ́ wálé tó yẹ kó rí bẹ́ẹ̀ ìjẹta bá dá dúró lórílẹ̀-èdè wa láti ìjọba fúnra wa ìjẹ́ ẹ̀rọ ìmọ̀bà láti wálé bí ibi tẹ́lẹ̀ ká ronú sí nìyẹn ìjẹ́ ẹ̀rọ ìmọ̀bà wá láti wálé ẹ̀wọlé bà láti wálé ọkàn wọn bà láti wálé láti wá dà kánlẹ̀ láti bá fi owó tí wọ́n ní lọ́wọ́ láti wá fi dálé sẹ́lẹ̀ káwọn ọmọ ìyá wọn tó jẹ́ àwọn ọ̀dọ́ káwọn náà jẹ àǹfààní nínú ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀wò bọ́dà wa Dr. Bọ́rọ̀dé tí wọ́n pa ní gàngàn tí bá Sunday Igboho fi yarí tó fi lọ lé Sàálíù gàngàn kó fi lọ lé kó ń bẹ̀ ẹ wo adúrú àwọn òṣìṣẹ́ tó gbà ṣiṣẹ́ àkàtà Fúlàní ó yìn wọ́n pa wọ́n ní pọnapọ̀nfù ẹ gbọ́ bí dábàá wa náà nìyẹn o ọkọ̀ olóyún bákan náà
mélòó la fẹ́ kà nínú alẹ́ Ajígbèlé mélòó la fẹ́ kà nínú eyín Ajígbèlé táwa ní bára wa sọ̀rọ̀ láti fíìmù ṣọ̀kan lówó táwa ẹ̀kọ́ ẹ̀ká bára wa jà o àpẹẹrẹ ní Ibrahim Traoré ìfilélẹ̀ yẹn o ìjẹ́ tó bá kù níbẹ̀ yẹn tán ìjẹ́ ó kọ́ ọ́ parẹ́ bí tí wọn ní máa sọ ọkọ̀ ẹ̀dá wọn ní máa yìn wọn ní máa sọ dáadáa nípa ẹ̀ tó bá kù níbẹ̀ irú àpẹẹrẹ wọlé wáyé kí wọ́n sọ nípa tiwa òun làbí sọ fún ẹ̀yẹn wa pé àpẹẹrẹ tí wọ́n sọ nípa tiwa ní pé ká dìde ká jà fẹ́wẹ́ èyí tí ń bọ̀ ká dìde ká jà fáwọn àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn ìgbà ayé táwa gbé yìí kábẹ̀yẹ káwọn ọmọ ò gbé wẹ̀ self determination kì í ṣe crime o ẹ̀mí ẹ̀kẹ́ nìkan dẹ́rù bàwá o a ní láti fún un kò lò sófin pàápàá o it's our right to fight for self determination it's our right right wa ni ẹ̀mí ẹ̀ka máa fọ́ deceive fún yín no let people deceive you my brother and sister no let anybody deceive you because ẹ̀yà kan ni wá elédè kan ni wá Ọlọ́run ló ti dá wa gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire ó fún wa ní nation wa lọ́tọ̀ ni àwọn ọba wa sì ni àwọn ní ìjọba àwọn ni wọ́n ti jọba olórí ilẹ̀ ó ti wá káwọn ìbò tó dé bàtà àwọn ìbò dé tí wọ́n pè àwọn ní nǹkan lórí ilẹ̀ wa tó ní fẹ́ kó ó ní wọ́n pé àwọn ò lè rí kó tabataba ti ṣèjọba lórí ilẹ̀ yẹn onóbi dédé wá rú wọ́n á gbé asábẹ́ Fúlàní àwọn náà wọ́n á wò wọ́n Yorùbá jẹ́ ká ronú wọ́n ní àbọ̀ ọ̀la sọ fún wọn lọ́àbí tó bá dénú ẹ̀ yóò dò dídí tẹ́lẹ̀ kò ní jù báyìí lọ bó kí gbogbo ẹ̀yìn wa tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa ojú tẹ̀ fi ojú náà ní fọ́ ọ bẹ́ẹ̀ ní tẹ̀ fi ń gbọ́ wa ẹtí náà ní di mo dì kí ẹgbẹ́ lólùfẹ́ mi ẹkú gbogbo ẹkú faradà ẹkú bí ìdìmọ̀ ọ̀sán náà ẹtí màmí gbà bẹ́ẹ̀ ó kí yín ẹ ṣe. Finally, the United Africa Passport, also called the United States of Africa Passport, has been unveiled by President Ibrahim Traoré. In this video, we explore how powerful this passport is. Watch until the end. No one has ever seen a passport like this. It's not just a travel document, it's a symbol of power, a badge of dignity, and a ticket to a new world order. Backed by the gold, diamonds, cobalt, and oil of Africa, the newly launched United Africa Passport, also called the United States of Africa Passport, is now the most talked about document on the planet. From Wall Street to Pyongyang, this passport has shaken diplomatic tables and forced nations to rethink global alliances. And now, it's official. Every country in the world, even North Korea, has accepted the United Africa Passport for visa-free entry. Let that sink in. Even North Korea, a nation known for extreme isolation. Ìgbàgbọ́ wa dẹ̀ ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhùn tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ.